Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọ̀dẹ̀ òdùnbí, ṣàlàáfíà la bá gbogbo lé. Yorùbá Nation ní ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá Nation ló lè ṣe. Lọ́wọ́ yìí, ìyàwó ààrẹ Bọ́lá Tinubu, tí gbogbo yín mọ̀ sí Olúrẹ̀mí Tinubu, First Lady, wọ́n ti gba gbas-gbos láti ẹnu àwọn ọmọ Nàìjíríà. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ ní Nàìjíríà, tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì, tí à ń jẹ gbogbo mẹ̀kúnnù, tí gbogbo ẹ̀ ò rọgbọ. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, Olúrẹ̀mí Tinubu ni o. Wọ́n wọ ìpínlẹ̀ Plateau, wọ́n wọ ibẹ̀ lọ. Wọ́n ní àwọn wá bá àwọn ọmọ ìlú kẹ́dùn, lórí gbogbo ìdààmú tó ti ń ṣẹlẹ̀ sí wọn. Ìdí rèé, ìyá wa ní àwọn máa donate owó, bí a ṣe donate 1 billion naira. Gbọ́ mi dáadáa. Bẹ́ẹ̀ ni, 1 billion naira ni ìyá donate, fún àwọn ọmọ ìlú tí ìjàmbá ti ṣẹlẹ̀ sí. Eléyìí ni àwọn èèyàn ṣe wá jáde tán pé ẹ dúró, kí lẹ̀ ń sọ ná? 1 billion naira lẹ gbé lẹ̀. Meanwhile, nígbà tí ìyá gbówó yìí lẹ̀, ìyá ní bó ṣe ń lọ o, owó tí mo gbé lẹ̀ yìí kò ń ṣe owó ìjọba o. Pé kò ń ṣe owó ìjọba o, pé owó mi tí mo ti ń save ni. Láti ọwọ́ mi ni owó yìí ti wá. Ibẹ̀ gangan ló ti wá da orí gbogbo àwọn ọmọ ìlú rú pé, ìwọ ń pariwo pé ìwọ lẹ́nu láti máa sọ fún wa wípé owó yìí kò ń ṣe owó ìjọba, pé owó ti ẹ ni. Èwo ni owó ti ẹ? Iṣẹ́ wo lo ṣe láti ilẹ̀? Ṣé oníṣẹ́ mi yàtọ̀ sí politics tó ti ń ṣe láti jọ́ ẹ̀? Pé àwọn ọmọ ìlú gbọ́dọ̀ wá díẹ̀. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ yìí. Gbogbo àwọn ọmọ ìlú ti pariwo síta pé owó tó ń gbé lẹ̀ kò nídìí kó kówó kankan lẹ̀. Ẹ ṣe fi owó yìí kẹ́ fi tún ìlú ṣe. Àbí, ibi tí wàhálà yẹn ti ń bọ̀, àwọn agbésùnmọ̀mí ń jí àwọn èèyàn gbé lónìí, wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́la. Ẹ ṣe invest owó yìí sórí àwọn sójà, tí wọ́n máa dojúkọ àwọn tí wọ́n ń fa wàhálà yìí. Ṣé ti rí pé òjòrò ti ń wà báyìí? Gbogbo àwọn èrò ti pariwo jáde o. Àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wọ́n ní, tí ebi dẹ̀ ń pa àwọn ọmọ ìlú, kí ló tó fi jẹ́ wípé àwọn ará bí, òkè ọya lọ́hùn, òun ni wọ́n máa ń náwó sí. Kí ló tó fi jẹ́ wípé òkè ọya níbẹ̀ ni wọ́n máa ń náwó sí. Lọ́jọ́ náà lọ́hùn, òun ni Ṣèyí Tinubu lọ bẹ̀rẹ̀ sí ní pín ìrẹsì àti owó fún àwọn titi North. Táwọn yẹn gan tẹ̀ fi wò ó pé owó wèrè wo ló ń pín, ta ló ránṣẹ́, ṣá sọ fún ẹ pé bí ń pa wá ni. Ó ti wá clear báyìí. Ṣé ẹ rí gbogbo bó ṣe ń lọ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jáde o. Pé ìwọ sọ pé owó tí wọ́n ní, tí wọ́n ń ná 1 billion naira tó kó lẹ̀ pé kò ń ṣe owó ìjọba. Owó ta wá ni. Àbí iṣẹ́ wo lo ti ṣe pàtó láti ìgbà tó ti délé ayé ẹ tó máa kó 1 billion jọ láti kó fún àwọn ìjọba kan? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pariwo síta. Wọ́n ń pa àwọn èèyàn ní gbogbo agbègbè. Wá bẹ ṣe máa wá, tẹ ṣe máa dá dúró. Ṣùgbọ́n ẹ̀yin kówó wá fún àwọn èèyàn. Àwọn èèyàn boya torí election tó ń bọ̀ ní ọjọ́ iwájú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pariwo síta o. Pé Nàìjíríà kò rọgbọ. Ìlú ò rọgbọ. Ọkùnrin ń ké, obìnrin ń ké.
everybody ń pariwo ìyà yìí ti pọ̀ jù. Instead tẹ máa wá solution sí tí ìyà yẹn ò fi ní continue. Ojú kan ni ẹ̀ ń kówó yẹn lọ. Nítorí pé ẹ mọ ibi tí ẹ ti fẹ́, ẹ mọ nǹkan tẹ̀ ń ṣe. Ẹ mọ̀ pé fún àpò ara yín ni. Oríṣìíríṣìí la ti gbọ́ lórí eléyìí. Àfi kí Elédùmarè ṣọ́ wa. Ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ o. Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí, oríṣìíríṣìí ni a ti gbọ́. Ẹ jẹ́ ká lọ ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, kẹ́ lè mọ bó ṣe ń lọ. Èèyàn kan jáde ó ní Senator Olúrẹ̀mí Tinubu àbí what is your name? Make I know. Ẹ má jà ka ilé, ẹ má jà ka. Kí ló dé? Ẹ wo bọ́n èpèrè. Ewu wà ń tèpè. Àwọn ọmọ ìlú ti bínú tán. No. Èpè. Kí ló dé? Ara nǹkan tá à ń sọ rèé o. Ṣé ẹ rí pé inú àwọn ọmọ ìlú ò dùn? Mo kàn tiẹ̀ ní kí n ka àtẹ̀jíṣẹ́ kan. Èyí tí mo kọ́kọ́ rí báyìí, èpè ni látòkè délẹ̀. Tọ́ dẹ̀ ń ṣẹ́ fún ìyá yìí. No. Ẹ ṣayé eré o. Ẹ̀yin olóṣèlú, ẹ ṣayé eré. A lè continue báyìí. Kò lè máa lọ báyìí. Tí àwọn kan, tínú àwọn kan ń dùn, tínú àwọn kan dẹ̀ ń bàjẹ́. Nílùú tó lọ́ba tó níjòyè. Ẹ gbé odidi 1 billion, yín náà ẹ wò ó, odidi 1 billion. Ẹ lọ jù fún àwọn Fúlàní. Ẹ lọ jù fún wọn lọ́hùn pé ẹ máa gbádùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé owó yìí ẹ ṣe fi ra ìbọn jọ fún àwọn arábí. Kí wọ́n fi defend ara wọn. Èèyàn kan pariwo síta. Ẹ dáwó yìí kẹ́ fi ra ìbọn fún àwọn ọmọ ìlú, kí wọ́n fi defend ara wọn. Àbí èwo ni pé kẹ́ wá kàn máa ṣe eye service kiri. Àpò yín náà lẹ̀ ń jà fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde pé ẹ má dá wọn lóhùn. 2027 òun ni wọ́n fi style campaign fún. Wọ́n ò ní lọ sílẹ̀ Yorùbá o. Ẹ kàn lọ ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́. Ṣùgbọ́n àwọn titi north yẹn, ibẹ̀ ni wọ́n máa lọ tẹ̀ bàtì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti pariwo síta o. Pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ẹ yá tètè fún wa ní orílẹ̀-èdè Yorùbá jẹ́jẹ́. Àwọn ọmọ Igbo gan pariwo lẹ́nu jọ́ mẹ́ta yìí. Pé as far as one Nigeria is concerned, nobody go enjoy anything. The best thing na make them share am. Ṣé rí pé àwọn èèyàn ò ṣeré. Everybody tí wọ́n ń pariwo share it. Ẹ bá wa tú olóyè Sunday Igboho sílẹ̀. Ẹ bá wa túlẹ̀ lẹ́yìn odi kí bàbá wálé. Bàbá kò ṣẹ̀ṣẹ̀ kankan tí bàbá ṣẹ̀. Chief Sunday Igboho is not a criminal torí Ọlọ́run. He's just a freedom fighter. Ẹ bá wa tú bàbá lẹ̀. Nǹkan tí àwọn ọmọ Yorùbá ti ń pariwo rèé. Ẹ ṣàánú àwọn ọmọ Yorùbá náà. Kò ṣe pé north nìkan lẹ máa lọ ní gbogbo ìgbà. Odidi 1 billion lẹ lọ kó sọ̀hún. Tí ebi dẹ̀ ń pa ọmọ Yorùbá, tí wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́tùn, tó ń jí àwọn èèyàn gbé lósì. Ẹ dá owó yẹn sí ayé àwọn sójà tí wọ́n ready àti pa gbogbo wọn dànù nínú igbó. Kí ló ń ṣẹlẹ̀? We no fit continue like this o. Àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, Yorùbá nation òun ló lè ṣe. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa. A ní rí jù báyìí lọ lórí eléyìí o. A ó máa bẹ́ o. Ọ̀bẹ ní bẹ́ṣu, àtẹ́lẹsẹ̀ abẹnàwò. Ẹni tó bá lá má bọ̀, òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.